tètè dárò ẹfun. Wọ́n gbé gẹ̀ẹ́gẹ́ o, wọ́n gbé gẹ̀ẹ́gẹ́ ó dọ̀ràn alákejì. Pa Ọlátúndé Samuel rèlé ògbó, ọmọ wọn lókè Ìdàgbù òdòlẹ̀ mọ́pa nílùú Kogi. Ọ̀run rẹ́rẹ́ o, mo pé ọ̀run rẹ́rẹ́. Wọ́n lẹ́ni ọmọ sí lókù rẹ̀, ó ti wáyé yíná ó ti sáyé rẹ̀. Bàbá dáadáa, bàbá rere, bàbá Ọmọládé, bàbá Sèlú ọ̀fìsàn lùsì. Yèyélúwà of Atran General Oman abroad. Chief Mrs. Ọmọládé o, Ọmọládé mo ní ọmọ gbóhùn lẹ́nu alámọ̀kẹ́ mo dé. Ìyá mi dada ló jẹ́, mo kí ọ kí ọ, mo kí ọ kú dárò o bàbá rẹ̀ tó kú. Mo pé ọ dúró ó dédé, mo ní ọ̀sán kan akin. Ọlátúndé kú o, Ọlátúndé kú o, ó lọ sinmi lẹ́sẹ̀ Elédùmarè ni, ó lọ sinmi lẹ́sẹ̀ olùgbàlà rẹ̀ ni. Màá sùn lọ olùfẹ́ máa sinmi lórílẹ̀ àyà olùgbàlà rẹ̀. A fẹ́ ọ ṣùgbọ́n Jésù fẹ́ ọ jù. Súnre súnre súnre. A ó pàdé létí odò tẹ̀sẹ̀ áńgẹ́lì títẹ̀. Ìnàkó ó dọjọ́ ọbẹ̀ ní ìbájọ́ ọ̀ní. Ìyàwó rẹ̀ ń ṣe lédè lẹ́yìn rẹ̀. Dr. Olúfẹ́mi oyè náwó ń ṣe lédè lẹ́yìn rẹ̀. Ẹni rere bàbá dáadáa. Gbogbo àwọn ọmọ ń ṣe lédè lẹ́yìn rẹ̀. Gbogbo ẹbí àtàrà ń ṣe lédè lẹ́yìn rẹ̀. Wọ́n ń ṣe lédè lẹ́yìn ẹni rere tó lọ. Ó dọ̀rùn àjàǹtẹ̀rẹ̀. Ọmọládé ń ṣe lédè lẹ́yìn rẹ̀ o. Yèyélúwà sọ pé bàbá mi bó bá dọ̀rùn mọ́jòkó ló. Ohun tán bá ń jẹ lájúlé ọ̀run ni kò mọ́ bá wọn jẹ.